ayé.
kan náà ìyá tó bí ẹyọ ọkọ ó tún jẹ dáàbí ìsálọ kí ìjẹ ayé bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ̀sọ́ ẹni bí ó bá rí ìtẹ̀yẹ. Jùmọ̀ àwọn ìyá mi ojú ẹ̀ kí ìyá kí ìmọ̀ ọ̀gbọ̀n wá. Ojú lọ́wọ́ ìyá àti Jimmy àbúrò adé ṣínà ọ̀dọ́ àtàkùn àwùjọ nígbàgbọ́ àṣà àtàyẹ̀wò kọrin kẹsẹ̀ aláìwá ẹ̀kọ́ àbúrò òtún òkì àwùjọ nígbàgbọ́ kábíyèsí náà kárò kú ẹ̀kọ́ àbúrò òtún òkì. Kábíyèsí ẹ̀rí ìgbésí ẹ̀kọ́ àbúrò òtún òkì ẹ̀ka bàbá. Ọba Kẹ́sìnà oríta ẹ̀kọ́ òwúrọ̀ kí ẹ. Adéṣínà
èsì lóhùn èsì pàtẹ àrùjà etí inú. ó kẹ́ni tí ó bá lọ. mo bá ní ṣáàjú. Papọ̀
mo tọ́lọ́ wọn bá wọn fẹ́ lọ́mọ èèyàn fẹ́ èèyàn tí ó fẹ́ ìyá ní ojú òru ẹ̀ láti wọ ìyá òkè tata sọ fún pé òun ọkọ̀ sọ́lẹ̀ ní ẹ̀rí bí ẹ̀jọ̀ kọ́kọ́ sí kan ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣàṣẹ òmùrùkú ìjọba kí lọ́kọ́ padà sílẹ̀ tó yẹ kó lọ́kọ́ ẹ̀yẹ ní ìtọ́jú ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí kí ní tọ́rọ ṣe é nígbà tí mo kí ẹ ọmọ ẹ yóò kí ẹ ọmọ ẹ lórí kí ẹ ẹ̀fẹ́ ọ̀rọ̀ ẹ̀ fún bàbá ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ ìwé náà wà lọ́dún ṣé wájú ọ̀rọ̀
ìrẹ̀ bàbá akọni ayọ̀ ṣàbí mi ń jẹ wọlé òyìnbó ẹ̀ẹ́dẹ́gbọ̀ ṣàbí mi. Wọ́kọ̀ yín ká ọkọ̀ máa wò fún wọ́n kọ́kọ́ kí ní alábẹ́rẹ́ nínú abájú wá sílẹ̀. Ṣàbí mi jẹ́ òkúté lẹ́wọ́n bá ṣàbí. Ṣàbí mi jẹ́ òkúté lẹ́wọ́n.
símẹ́ǹtì tó wà bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀ máa yọ ní kọ̀ọ̀kan o. lórí tẹ́mi ìtumọ̀ tẹ́mi ìlú yẹn ẹ̀jẹ̀ kó máa fọ́ nílé. Shut up.
àbúrò ìwọ máa pè ọ́. Òkè afúnkájọ yìí ẹ̀ àgbẹ̀mẹ́gbẹ́.
aṣọ. Alága ìlú Ẹ̀pẹ́ local government ṣùgbọ́n lọ́wọ́ rẹ̀ lọ. Ọlọ́run tó lọ́tì rẹ̀ kí ni kò ṣe ló bá kàwé àti wẹ́ẹ̀kì ṣùgbọ́n àbò kì í rẹ̀. Bye.